Aláròyé máa wí o. NDLEA mú oníṣòwò aṣọ pàtàkì kan lẹ́kọ̀ọ́, èyí lohun tó ṣe. Aṣọ àti bàtà ni wọ́n rò pé obìnrin yìí ń tà nítorí ohun tó máa ń sọ pé òun lọ kó wá láti orílẹ̀-èdè China nìyẹn. Àṣé níṣe ló ń fi ọ̀rọ̀ aṣọ bojú. Oògùn olóró lobìnrin tó gbajúmọ̀ dáadáa nílùú Èkó tí wọ́n fi ń joyè káàkiri ń gbé. Ní báyìí inú àhámọ́ àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi olóró lórílẹ̀-èdè yìí, National Drug Law Enforcement Agency ẹ̀ka tìpínlẹ̀ Èkó, ni obìnrin oníṣòwò aṣọ náà, Alhaja Aishat Fèyíṣará Àjọkẹ́ Ẹlẹ́dìyẹ, ẹni ọdún 61 wà báyìí. Àjọ ọ̀hún sì ti ń wá láti bí àìmọye ọdún sẹ́yìn kó tó di pé ọwọ́ tẹ̀ báyìí. Aláròyé gbọ́ pé ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kínní ọdún yìí lọ́wọ́ NDLEA tẹ gbajúmọ̀ oníṣòwò ọ̀hún nílé rẹ̀ nílùú Ọkọ́ta ní ìpínlẹ̀ Èkó. Ọmọọṣẹ́ rẹ̀ tí wọ́n mú lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kínní ọdún yìí pẹ̀lú òbítíbitì egbòogi olóró ló ṣe atọ́nà bí àjọ náà ṣe rí mú. Alukoro NDLEA Fẹ́mi Babáfẹ́mi tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 5 oṣù kínní ọdún yìí sọ pé ó ti pẹ́ díẹ̀ táwọn ti ń wá afurasí ọ̀daràn náà kó tó di pé ọwọ́ tẹ̀ láìpẹ́ yìí ní ilé rẹ̀. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà fi ṣàlàyé pé a ti ń wá ọjọ́ ti pẹ́ díẹ̀ báyìí. Gbajúmọ̀ oníṣòwò pàtàkì ní láàrin ìlú Èkó. Okòwò aṣọ títà ló fi ń bojú, ṣùgbọ́n iṣẹ́ okòwò egbòogi olóró gan-an ló ń ṣe, táwọn èèyàn sì mọ̀ sí ìyá arúkà láàrin ìlú, ṣùgbọ́n táwọn kan máa ń pè ní Alhaja Àjọkẹ́. A kò tètè mọ̀ pé òun yìí kan náà ló ń jẹ́ àwọn orúkọ méjèèjì yìí la ò ṣe tètè rí mú, ṣùgbọ́n ọwọ́ padà tẹ̀ láìpẹ́ yìí lásìkò tá a mú ọmọọṣẹ́ rẹ̀ kan Abideen Adio, ẹni ọdún 41, pẹ̀lú òbítíbitì egbòogi olóró cocaine lọ́wọ́ rẹ̀. Ọmọọṣẹ́ ọ̀hún ló sọ bí a ṣe lè rí mú fún wa. Ṣe la lọ fọwọ́ òfin mú nílé rẹ̀ tó wà lójúlé 23 òpópónà Adébáyọ̀ Oyèwọlé lágbègbè Àgọ́ Palace Way nílùú Ọkọ́ta ní ìpínlẹ̀ Èkó. Oníṣòwò tó ń ta aṣọ nílùú Èkó ní afurasí ọ̀daràn náà. Orílẹ̀-èdè China ló ti máa ń lọ kó àwọn ọjà rẹ̀ wá sílẹ̀ wa, ṣùgbọ́n ọ̀pọ̀ ni kò mọ̀ pé ó ń ṣòwò egbòogi olóró. Afurasí ọ̀daràn yìí kan náà ni wọ́n máa ń pè ní ìyálájé ẹgbẹ́ àwọn ọmọ jayéjayé kan nílùú Èkó. Alukoro ní ìwádìí ń lọ lọ́wọ́ nípa rẹ̀, táwọn sì máa fojú rẹ̀ ba ilé-ẹjọ́ táwọn bá parí ìwádìí àwọn nípa rẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀yìn.